Hello my people, I greet the full house. Also now they fine. Una do well, so now take the help me take the share, comment, like. God go bless una. I appreciate una well. My people, this video wanna they see. So hey, this guy wanna just they see. So 18 years old girl, he poison, he boss. Thank God say the man not eat the food. Because na Yoruba dem dey speak for there. According to wetin dem talk for there, wetin dem write for the news, say this girl na housekeeper. So the girl dey cook, as he give your oga food now, so oga come tell am say make he carry the food, make he test am. You know say sometimes when you come dey be like say dey suspect person wey dey give you food, you come tell am say okay, come follow me eat. Okay, make you fair eat for the food. Na so e take happen. Na the girl come cut for the food, put am for mouth, because e come just comot am urgent. He come remove am for him mouth. Now dem come ask am say why you no come eat am. He say the soup get as e be for mouth. Now dem say na you cook am na, how e be for mouth. Na the girl come dey cry. He come dey talk say the food the soup he no like am. E get as e be for mouth. Now dem say okay, wetin dey for inside the soup wey come be like say you no like am, because na you cook am, na the food wey you cook. Hey my people, wonder shall never end. Na only God na go save people, especially those people wey just dey carry housekeeper make dem come dey house helper, make dem come dey work for them. This one now wey dem come dey tell am say wetin dey inside the food, if you no talk, because na you cook am, we go carry you go give ogbalegbe. Na the girl come bring wetin the soap wey put for inside soup. Hey my people, he go bring am come and say see am. Now dem come ask am say wetin make you do am, why you put am for inside food wey I wan eat, wey the oga wan eat, you put something for inside. He come dey cry. He say na devil. You know so when dem don do the something, dem say na devil na him dey cause am, whereas devil no dey there. Na dem be the devil. He say na devil na him cause am. He come dey cry. 18 years old wey just plan to remove hair comot for person nose. My brothers and sisters, those people wey dey house, make dem be careful, because you just see now say the parents of this girl, dem no know am. Dem no know the family, dem no know the background. Just carry put for house, come dey do housekeeper, come dey cook for us, come dey help us dey look our baby. Hey my people, my brothers and sisters, hey people, if una no take time, because now just use una hand take remove hair comot for una nose, like say this man eat this food now, another thing na we for the year. 18 years old wey never even reach anything, he don get that mind. Me I put the video, more na hear am. God go bless una. More na help me share, may other learn. Kí ló tí mo ní kò jẹ́ tó jẹ́ pé nígbà tó bu àmàlà yẹn nìkan ló fi sẹ́nu òbu obìnrin. mo fi sọ́bẹ̀ àmàlà lẹ̀, ẹ̀fọ́ nìkan ni kò jẹ. Ẹ̀fọ́ ò dá lẹ́nu. Fi àmàlà yẹn lẹ̀, ẹ̀fọ́ yẹn nìkan ni kò máa jẹ. Kí ló ṣe ẹ̀fọ́? Kí ló ṣe ẹ̀fọ́ rẹ̀? Yesterday night when you are sleeping, she wake up and she stand up, abi? Àwọn ilé ò lè mọ. Yes, mo sọ fún pé mo ń gbọ́ sí ọ̀rìn ìlú ilé. Ìgbà mo fi ń bọ̀ tà tí mo ń bọ̀ àbí mo ń gbọ́ sí ọ̀rìn ìlú ilé. Nígbà tí yàtọ̀ sígbà tí mo lọ tọ̀. Hello, kí ló ṣe ẹ̀fọ́ yẹn? Má pa ọkùnrin. Mi Ọlọ́run gbọ́ mi mọ̀ kó tó ṣe. Ọmọ ọdún mélòó ni ẹ́? Ó yẹ kẹ́ pé 19. Ó fẹ́ pé 19. Ó jẹ́ pé 16. So ó lè lọ sí police station. Àwọn ìmọ̀ kan tó ń ṣe. Ó lè lọ sí police station. Ọmọ 18 years lè lọ sí police station. Yes, na ó máa ṣe. Tó bá jẹ́ mo good kékeré. Kí ló ṣe ẹ̀fọ́ yìí? Sọ fún mi nísìnyí. Ọlọ́run gbọ́ mi mọ̀ kan tó ṣe. Ọmọ tó ṣe. Ṣé bí nǹkan tí mò ń wò, mo ní kò jẹ́ ọ̀gbọ́n kò mọ́ mi yẹn kó má dà pé yàn fún ní kíní kọ́ wá wò. Mo ní kò jẹ oúnjẹ yẹn lẹ́ẹ̀kan, ó mọ tó ṣe. Ó bu àmàlà yẹn, ó dẹ̀ fi àmàlà lásẹ̀sẹ̀ ní òfin sọ́bẹ̀. Rárá, mo fi sọ́bẹ̀. Ṣé bí mò ń wẹ̀ tí bá fẹ́ jókòó ni? Mo fi sọ́bẹ̀. Kí ló ṣe sínú oúnjẹ yìí? Ọlọ́run gbọ́ mi fi kankan sí, Ọlọ́run gbọ́. Master, come and take everything inside this bag out for me. Raise the apple up, let me see. Let me do. Oh yeah, I will go to that. So much the oúnjẹ tó dá. No, it's okay. Ṣé tó pé níjọ́ tó dé láti jọ sáwọ́dì sí ẹni Wednesday tí mo fìyà jẹ ni.
wà ládùn wà sọ̀rọ̀ dáadáa kó jẹ́ kì í ṣe kan tí àwọn ọmọ mi tó ń jẹ nìwọ náà ń jẹ ni nǹkan tó ń jẹ ló jẹ àbí mo ti ní kó lọ jẹ omu gàrí táwọn jẹ fọ rí àbí mo bó oúnjẹ fún ẹ rí jọ kí ló tó fi nǹkan sínú oúnjẹ kan sọ reason ó ṣàti gbọ́ nǹkan tọ́lọ́pàá ń sọ àṣà nídìí bẹ́ẹ̀ tó gbọ́ òfẹ́ kára mi yá ni. kò fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kó wá gbé. tó bá ti dé bó ti di ọ ṣé tó bá ti dé police station kì í ṣọ̀rọ̀ mi mo ti dọ̀rọ̀ ìjọba tó di understand kì í ṣe tèmi mọ́ o ẹ̀ẹ́dẹ̀ lè bẹ̀mí kẹ́ sọ pé kí n nìkan kí n withdraw èmi kọ́ mo máa bẹ́ẹ̀ ṣe ìjọba ló máa bẹ́ẹ̀ ṣe kí ni reason tó fi bu ipo sínú ọbẹ̀ yìí èṣù ó máa ní reason ìgbà ló bu sí òru àbí. so mo ń gbọ́ kílè tó fi bù sí ní ti ṣe èṣù á ní reason àbí àti pọ́n jẹ́ kó sùn dáadáa o ìtorí pé o ò jẹun dáadáa àbí ìtorí pé mo ti ṣe kà fún ẹ rí tí wọ́n bá ṣe kà ni wọ́n máa ń ṣe kà fún wọn o ti ṣe rí fún yóò àbí kọ́ mi kí ló ti fún àwọn ọmọ ẹ̀jẹ̀ ńgbà tí mi sí wọn. èmi kọ́ mo dáná fún wọn. but ìwọ kọ́ ló dáná tó lọ bọ ipo sí iná. bọ kí ni reason ó kọ lọ wo kókó bù sínú ẹ̀jẹ̀ tó kábà jẹ́ kí inú lè máa rún wá àbí ká kókó lè sá lọ àbí. bọ tí n bá kú ọtí yẹn bá kú nílé ṣé dùnú ẹ ni. ẹ ṣe máa jí ni. no sọ̀rọ̀ sí ṣe bí wọ́n máa mo sọ fún ẹ o kí ni ìdí àṣà nídìí tó fi fi ipo tó di ọwọ́ ètò ìbùsù sínú ọbẹ̀ ó kàn yẹ kó bù sí ni ó kàn yẹ kó bù sí. no tún nǹkan tó ń tu sọ mo fẹ́ gbọ́ nǹkan tó sọ kò sẹ́ni tó ń bá ẹ sọ pé kí ló ṣẹlẹ̀ nínú ìbéèrè lọ́wọ́ ẹ̀ what happened kí ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí. ìgbà tí mo jí mo lọ tó inú stọ mo wá rẹ́pù mo wá fi fọ aṣọ máa fọ́ lọ jù lẹ́lẹ̀ dání mo wá fi sí inú ẹ̀fọ́. ìgbà tí mélòó àìpò mélòó ló dà sí náà. kékeré tó wà nínú nylon. nítorí kí ló ṣe da àìpò sí wọn ṣé wọ́n ti mú àìpò mi kí ló mọ̀ tó ń fi àìpò ṣe tó ṣe dá sí mi. wọ́n fi ń fọ aṣọ. wọ́n fi ń fọ aṣọ. wọ́n fi ń fọṣọ so kí ló mú ẹ dà sínú oúnjẹ fún wọn. ṣé ilé ẹ̀fọ́ nìkan ló dà sí. níbo ló tún dà sí. àwọn oúnjẹ tó àárọ̀ yìí. ìgbà tí mo jí tí wọ́n jí náà wé kí n lọ tó ọjà ṣọ́ọ̀bù. bọ̀ kí ló jẹ láàárọ̀ yìí. wọn ti dáná kó tó pè é. so kí ló tó bá gbé oúnjẹ yẹn fún ẹ ń sìn tó ló máa jẹ oúnjẹ yẹn you will eat it ohun tí mo ń sọ fún ẹ nìyẹn kí ló mú ẹ da àìpò sínú oúnjẹ tẹ̀tẹ̀ jẹ ńlé ó dẹ̀ mọ́ pé ò ní jẹ ńbẹ́ àbí ó fẹ́ pa gbogbo wọn kí ló fà á. kò yẹ. no ó yẹ.